Ṣé wá rí gbogbo ẹ̀yin tẹ́ ń gbìyànjú láti fi ikú Qudri láti fi wórúkọ tàbí láti fi boost page yín, ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Àwọn ẹbí tó bí Qudri, ẹbí tó nígbàgbọ́ ni wọ́n, tán dẹ̀ ní mọ́nì. Wọ́n ti gbà fọ́lọ́run pé kádàrá Allah haka Qudri, pé bá a ṣe kádàrá pé Qudri máa rìnrìn àjò ẹ̀ lórí. Ẹ má sọ ikú Qudri ju di bí ikú Mohbad o. Ẹ fi mọ́ ń bẹ̀ torí pé ikú yẹn mú fura dání, ẹ máa rìnrìn lórí ẹ̀. Or else tẹ́ bá wá ní tangible evidence. Ṣùgbọ́n pé torí pé kán lè rí mi, Iyabo Òjó ni o. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Astaghfirullah, innallaha ghafurur rahim. Ihdina siratal mustaqim. Ọlọ́run ṣàforíjì fún mi o. Ọ̀rọ̀ ẹni tí mo fẹ́ sọ, ọ̀rọ̀ ẹni tó ti kú ni. Ọlọ́run ṣàforíjì fún mi o. Wọ́n jọ̀rọ̀ lè jọba lẹ́jọ́ bí fún mi jọ́ gbèdé àlùkí àmọ́. Ní tí mo rí, tí mo mọ̀, tí mo rò ni mo fẹ́ sọ nípa rẹ̀. Mi ìfẹ́ bùkún, ìdẹ̀fẹ́ yọ kúrò. Ṣùgbọ́n mo fẹ́ sọ eléyìí láti jẹ́ pé àwọn ìrìn àjò tí kálukú bá rìn nínú ayé, kátara kú Qudri Oyèbánjí, Sisi Qudri, kátara rẹ̀ kẹ́kọ̀ọ́, kádẹ́kọ̀ọ́gbọ́n. Tí wọ́n bá máa sọ pé èèyàn súnmọ́ èèyàn, nínú ẹni tó súnmọ́ Qudri díẹ̀ ni mo wà. Because èmi àti Qudri ti ń ṣe ní ìsìn tá a bá kà lé ní èjì ẹ̀ta ẹ̀rin ẹ̀fà ẹ̀wá, ó ti over 15 years tá a ti jọ ń ṣe. Màá dẹ̀ sáré máa wọn reference kọ̀ọ̀kan wá táwọn èèyàn fún mi pé ó likely kò ti tó bẹ́ẹ̀ tàbí kó jù bẹ́ẹ̀ lọ. Pé tá a jọ close ni o, kì í ṣe pé tá a jọ mọ́ra o. Àyàn lè mọ́ra téèyàn ò ní close, but èmi àti ẹjọ́ close tá a jọ ń ṣe. So láti ìgbà yẹn dẹ̀ ní títí dàkókò yìí, àjà rí. Ẹ̀ẹ̀kan tá a jà, yín sọ̀rọ̀ tá a jà sí. Èyí tí mò ń sọ yìí yóò tó bí ọdún 5 àbí nǹkan 6 nísìnyí. Ṣùgbọ́n mo fẹ́ kí gbogbo wa ó kẹ́kọ̀ọ́ tó pọ̀ lára kú Qudri. Àkọ́kọ́, Yorùbá ń pè nǹkan kan ní àṣehàn sí àrími. Àwọn ẹ̀dá kan wà láyé tí bí tí wọ́n bá fẹ́ ṣe nǹkan fún èèyàn 3 péré, èèyàn 1000 ni ó dùn bẹ̀ kí wọ́n tó ṣe. Yorùbá gbà pé sí àrími ni. Bí sí àrími ṣe wá wà yẹn, nǹkan kan wà tí Yorùbá tó wá ń sọ wípé tó o bá ṣe nǹkan tó o bá lọ́rọ̀ ń rí ọ, jẹ́ kí èèyàn náà rí ẹ. Irú nǹkan wo ni? Because Ọlọ́run ló lè ṣèdájọ́ àfẹ́yín pínran. Wọ́n kò nǹkan sí ẹ lọ́wọ́, nǹkan ní nǹkan, pé kó tọ́jú ẹ̀. Nǹkan yẹn wá, ìwọ ló ń dá padà, ló ń dá padà. Wọ́n á bí ẹ, wá ní wàlẹ́ Ọlọ́run rí mi, wàláhì tàláhì bó ṣe jẹ́ rè. Ìgbà tó ń lo yẹn, jẹ́ kí èèyàn náà rí ọ. Jẹ́ kí wọ́n mọ tó fi ń ṣe, jẹ́ kí wọ́n mọ tó ń achieve ń bẹ̀. Èyàn èsì sí àrími tó bá ń wíìkì. Ní tí mo fẹ́ sọ nípa Qudri, ẹnìkan ló mú mi fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ àtọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Àkọ́kọ́, ìgbà tí mo rí fídíò tí ọ̀gá mi Láwòrì ṣe, ẹ sáà mọ bàbá Láwòrì, bàbá tó máa ń lo umbrella àgbà kan yẹn. Wọ́n ṣe fídíò kan, nínú fídíò yẹn wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ artist tá a bá pera wa ṣiṣẹ́ pé àjàjà tó bá tẹ̀ ní ẹ wá ràn mí lọ́wọ́, wọ́n mọ̀ sọ pé ọ̀nà jìn, àwọn olè ṣùgbọ́n àwọn olè ṣàwò. Ṣùgbọ́n tí ọba débi òkú rẹ̀, tí wọ́n bá wọ́n pa àwọn bọ̀ wá rìkọ́ọ̀dù, àwọn fẹ́ post, àwọn fẹ́ ṣe, àwọn fẹ́ ṣàwò tí wọ́n fi boost page wọn tàbí tí wọ́n fi rówó, wọ́n múra kankan wọ́n lọ bẹ̀. Táwọn bá kú, ẹni tí ọ̀ràn àwọn lọ tán pè nígbà tán ṣubú tán pè wọ́n pé ẹ wá dìde fún mi, ẹ wá ràn mí lọ́wọ́, ẹ wá dá Láwòrì padà. Bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní òdìdé tí a ní ọ̀nà jìn, àwọn olè wà. Pé Qudri wà nù ẹni tó wá ń jọ náà. Pé irú ẹni bẹ́ẹ̀ tó bá wá bí òkú àwọn yóò kú tẹ̀lé àwọn. Ó lè jèrè, ó lè jàwàdà wà láì kì í sáwàdà. Ẹ jẹ́ kí n júwe Qudri fún yín dáadáa, ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀. Èmi ò mọ̀ kọ̀rọ̀ ohun àtọ́lọ́hun o, ṣùgbọ́n mo mọ̀ gbangba rẹ̀ díẹ̀ nínú àjọṣepọ̀ tèmi àti èrò. Qudri bó ṣe wà yẹn, Qudri fi àwọn nǹkan kan yàtọ̀ sí mi nínú ayé tọ́lọ́run nífẹ̀ẹ́ rẹ̀. Qudri ṣe ẹ̀dá kan tó ní àdì ọkàn. Onínú fùfù ni Qudri, ṣùgbọ́n bí tí Qudri bá ti bínú, wàláhì tàláhì súnmọ́ bí láì làsíláwà ibẹ̀ náà ló ti tán. Ẹni tó bá lè já mi ẹ wá já mi, kẹ́ẹ̀dẹ̀ fẹ́ rí báàkẹ̀.
ó dèrò ọ̀run lónìí o. Qudri wá jẹ́ ẹ̀dá kan tó yẹ pé tí bá ń bínú tàbí tí bá ń jà tàbí tí èèyàn kan bá ṣe nǹkan tó dùn tí mo bá fi lè débẹ̀, Qudri wà nínú ẹni máa sọ fún pé Qudri stop, wàhálà ìdí ó sì stop. Àwọn èèyàn máa ń gba ọ̀dọ̀ mi tí wọ́n bá fẹ́ pe Qudri ṣiṣẹ́ pé iye táwọn rere ẹ bá wọn bá Qudri sọ̀rọ̀. Qudri dẹ̀ mọ̀ ń gbà. Kì í ṣe pé Qudri ṣẹ̀ṣẹ̀ ń wá orúkọ. Qudri lórúkọ ṣáájú gbogbo orú wa yìí torí látàyé ajílẹ̀yẹ bóyá sẹ́wọ̀n kò sẹ̀ ní ọwọ́ rẹ̀ fà ní Qudri ti ní orúkọ tó ti ń pàmpà orúkọ yẹn bọ̀. Qudri ń bẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ onítíátà kéékèèké àtàwọn onítíátà tó dàgbà. Torí láyé ìgbà tí wọ́n ń ṣe one disc tí gbogbo àwọn celebrity wa tírúwà yìí gangan tá àti ìlò ọkọ̀ àti ìlò ọkọ̀ bọ̀ tá àti ìlójú àwọn artist ẹgbẹ́ wa náà mọ̀ wá, ìlú ò tí ì mọ̀ wá. Gbogbo àwọn celebrity ẹgbẹ́ wa tá a bá ń pè wọ́n gbà náà wọ́n á láwọn ò ya one disc. Mo forúkọ bo ẹnìkan láṣìírí tá a ya fíìmù kan lọ́dún kan tá a tà fún mákẹ́tà àwa rówó wa, àwa gé fíìmù yẹn sí one disc, àwa bẹ̀rẹ̀ sí ní kiri fíìmù yẹn kiri. Ọlọ́run ni ò jẹ́ kí artist tá a lò ń bẹ tá a lò nú fíìmù tá a fún ni tó lòun gbà kò sí tí ò fojú wa rí tán. Wọ́n tún lọ rìpọ́ọ̀tù kéèsì yẹn fún bàbá wà láyé wọn tí kù Igwe Ọláyà. Wọ́n wá dá mi kúnlẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí mi lóko fíléèjì olórí oṣó tí mò ń sọ bóyá bíi 15, 16, 17 years ago lórí pé fíìmù tá a yà a gé sí one disc. Wọ́n ní sáà fẹ́ já wọn bọ̀ ni, wọ́n ní sáà fẹ́ deeper progress àwọn ni. Ọ̀nà kan láṣà wà tá a fi jẹun nígbà tá a ti lórúkọ. Qudri wà nú ẹni tó ń dúró fún gbogbo èèyàn kì í ṣe Ọ̀ṣun nìkan káàkiri gbogbo àgbáńlá ayé torí gbogbo I one disc là ń tàǹgbà náà. Qudri ní celebrity àkọ́kọ́ tó kọ́kọ́ fi rẹ̀ sílẹ̀ wípé òkè gbogbo ẹ̀yin tẹ́ ń bọ̀ tẹ́ fẹ́ brought up mo wà fún yín ọ̀yá ẹ máa yà. Ìgbà tó stage kan èmi ni mo pe Qudri pé Qudri ayé ti fẹ́ máa gbójú kò ń gbé one disc o rank ẹ jẹ́ ká máa lọ bí fíìmù máa ṣe fíìmù. Qudri a máa sọ fún mi nígbà náà ni bọ̀dá mo prefer kí n lọ assist àwọn èèyàn mi o bí máa ṣe one disc bíi 3 tẹ́ fún mi ní kinní kan tẹ́ fún mi iye kan ó ti wá kè tó di pé Qudri ń ṣe 2 hours film pẹ̀lú àwọn marketer mo wà náà tó confusing. Gbogbo àwọn tó ràn lọ́wọ́ ń gbà náà lọ́hùn ṣé gbogbo wọn lè gbàgbé ẹ̀ ní tó contribute sí life kálukú ṣé gbogbo wọn lè gbàgbé ẹ̀. Gbogbo àmọ́dún tá a ti ṣe one disc sẹ́yìn kó tó di pé wọ́n ṣẹ̀ wá padà bí one disc ọ̀hún nìsín kí ni wọ́n release láàrẹ̀ náà nìsín síbi one disc náà ló kù tí wọ́n release. Ilé ijó àti èrè ńlá kọ́tà ó ló mọ̀ tóbi tí ó padà kángun sí nìyẹn. Nígbà náà tí Qudri ò tí ì lè béèrè owó púpọ̀ tó pé èlò wọn fún bí kẹ́ fún 5,000 10,000 nígbà náà ó dẹ̀ help gbogbo wa náà tó help. Ní 2013 tí Alhaji Adébísí Àkàndé Currency tí wọ́n ń jẹ oyè àpésìn tí gbogbo ayé ń pè wọ́n lé nìyí lábẹ́ kábíyèsí ikú bàbá yèyé kọ́lọ́run bá mi foríjìn bàbá. Sisi Qudri ni mo pè tá a jọ organize party program yẹn ó dèrò ọ̀run lónìí kò gba 1 naira lọ́wọ́ mi olóbìnrin bọ̀dá mi plan kan báyìí já plan kan báyìí òun ni ó gbá lọ́dún náà 2013 àwa ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni àti sàjàmbádàn gbà but ojú yẹn ò tí ì pawó to that extent. Qudri ni mo gbé wá bí celebrity ngbà náà olóṣè MC olówó anchor program Alhaji Táyé Adébísí ò tí kú tí kábíyèsí Aláàfin bá ti kú àwọn ayaba wà láyé ẹbìyà 3 ayaba Fọláṣadé ó dẹ̀ dúró tì mí ó dẹ̀ lo a week ló lò lọ́yọ̀. Mi ò wá lè sọ iye èèyàn tó lè wá bá mi wípé Qudri bọ̀dá mi ẹ kówó ń lọ́wọ́ nígbà tí n bá débẹ̀ wọ́ yín máa ti gbà.
even though ní December yìí Adébọ̀kì wà láyé kò tí kú, Ayọ̀ owó àjọ wà láyé kò tí kú, ẹ bá wọn pa bro yìí Qudri ọba yóò ṣiṣẹ́ iye báyìí ní fún bọ̀dá mi wà láyé ní ìgbà tó bá fi kàn rán pé ń gbà bá 24 hour yìí náà mọ́mọ́ ijú tí lágbájá ń gbà tó dáwọn kan ti sowó wọn dé per day, àwọn kan gba per hour. Qudri wa tó meet up pẹ̀lú standard yẹn tó bá lóun fẹ́ máa gba 200,000 per day, torí gbà torúkọ yìí tó dé tán àìmọye àwọn èèyàn tán tó ń jàǹfààní rẹ̀ tán fi ń boost, àìmọye àwọn skítà tán ń pè tí wọ́n fún Qudri ní 500,000 tán fún Qudri ní 800,000. Qudri ò torí rẹ̀ gbàgbé àwa tá a jọ ń ṣe é bọ̀, kò dínà ìpò òun ò bá wa ṣe. Àbí ẹ̀mọ ijú skítà tó bá ṣiṣẹ́ ẹ̀ẹ́dẹ̀mọ yìí tán fún ṣé torí ẹ̀mọ máa ń ya fíìmù. Qudri ń jà, Qudri ìsopọ̀ náà jìn, ó lè dóko tẹ́ ẹ̀ bá yà tó bá jókòó inú ọmọ bí mo ti lọ́n tẹ́mi nìyẹn èwo ń gbé èmi ra yóò sí màá ti padà nísìn màá ti kíkọ́ èwo lórí burúkú èwo ní burúkú ẹ̀rọ aláìbí tí ń sọ náà lọ́mọ kò ní kú mẹ́, kò ní kú olóko ẹ̀ tó bá mú Qudri tó bá fi gbé continuity sákú olóko rẹ̀ ìgẹ́ta síbi yẹra rẹ̀ wo bó ṣe plan sẹ́yẹ ìtí kò lọ kọ́kọ́ wò nìyẹn. Ìtí mo mọ̀ nípa rẹ̀ ni mò ń sọ, ìtí mo rí mọ̀ ni mò ń sọ. Ọ̀pọ̀ èèyàn ló tara Qudri dìde tán fi Qudri sí step up, ọ̀pọ̀ èèyàn náà tara Qudri mọ̀. Qudri ló jẹ́ ká mọ̀ wípé yàtọ̀ fún kọ́mẹ́dì tá a lè fi dẹ́rìn pààyàn, òkè a tún lè ṣe ẹ̀kẹ́ èbú tá a tó fi dẹ́rìn pààyàn táwọn èèyàn ó dé accept ẹ̀. tòtí nǹkan bá ń bẹ̀ bú lé ni ó bú lẹ́yìn Qudri ni. Àwọn tán kọ́kọ́ bẹ̀ èbú táwa lè sọ ní bí ó yá bí àwọn bàbá ajéré ààrẹ lè pe tí wọ́n ní ẹ̀kẹ́ èbú direct, torí pé bí káwọn búyàn kankan fi wé nǹkan eré ẹ̀ bí kinní kan àpòláàgì tán kọ́kọ́ fi ṣe kọ́mẹ́dì láyé ìgbà yẹn kó tó káwọn Brahmo ìwà London rà. But ó yàtọ̀ sí ìrìn àjò Qudri iṣẹ́ rẹ̀ dá dúró ni láàrin artist, àwọn èèyàn dé accept ẹ̀, kálukú dẹ̀ ń lò ní aspect yẹn. Wàláhì oníṣẹ́ tó wá jẹ́ láyé tó sì jẹ́ fọ́pọ̀lọpọ̀ artist tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò dẹ̀ lè ṣe bẹ́ẹ̀ nínú ẹ̀yin òṣèré kan bẹ tí mo forúkọ bò láṣìírí tó ṣe wípé tán bá rán mi sí torí pa súnmọ́ra tọ́pọ̀lọpọ̀ tó máa ń wò pa àjọra tèmi ò gbàgbọ́ pa àjọra, táwọn èèyàn bá rán mi sí pé ẹ lọ bá pe lágbájá àmọ̀ pé yan yín ni àmọ̀ pé alájọṣe yín ni ẹ bá wa pé a fẹ́ gbéṣẹ́ fún un, tẹ́nìyẹn bá pè fún rẹ̀ ó lè gba 100 but tèmi bá wọn pè ó lè takú 150. ẹ̀dá kan nínú ayé o, ẹni tí mò ń sọ ìsúnmọ́ mi ju Qudri lọ, mi sọ pé ó ṣe ní tí ó dáa o, mi sọ pé ó ṣe ní tí ò dáa o. Kálukú ní to business ẹ̀ ọ́fíìsì ní iṣẹ́ tá à ń ṣe, kálukú mòdì ẹ̀ bó ṣe fẹ́ àti bó ṣe wù ní àti bọ́lọ̀ ń ṣe ràn àti bọ́lọ̀ ń ṣe kọ́ fún. tẹ́nìyàn ó sì tún jẹ́ kí n máa mọ̀ wípé tèmi gangan bá fẹ́ ṣiṣẹ́ owó tó ń gbà lọ́wọ́ mi ó ju tara àta lọ. ẹ̀rìyẹ́ dẹ̀ súnmọ́ mi báyìí bí ìsan ọrùn tó pé ní indọ́sírì tá a bá kàlé ní èjì òun ló súnmọ́ mi jù, òun lọ ẹ̀kan máa pè ní 5 mi. àríṣe làríkà àríkà ní bàbá rẹ̀ gùn ọ̀tọ̀ lójú tí kálukú fi máa ń rí nǹkan. mi ìrẹ́ nìyẹn ní ìrèpó ṣẹ̀ mi ìrẹ́ nìyẹn ní ìrèpó ṣàìdá sí mi. kálukú ń build ilé iṣẹ́ bó ṣe fẹ́ àti bó ṣe wù ní. ṣùgbọ́n Qudri ń bẹ nínú number 1 ẹni tí mo lè fọwọ́ sọ̀yà pé èló lẹ́ni lọ sí ètò ẹni náà ọ̀dẹ̀ fi iye báyìí sí sẹ́wọ̀n pé yóò dépò sí mọ́tò. hello Qudri bọ̀dá mi gidi kan ẹ̀yin lẹ́mọ àwọn àbúrò tẹ́ mọ́ ní o, ẹ̀yin lẹ́mọ ibi tó ti tán pẹ̀lú yín o, ẹ̀yin lẹ́mọ ibi tó ti sọ gidi kan ẹ̀rọ mi tẹ̀ra ayé dé ti yẹn mọ́ lọ bí sẹ́ Kenny George mọ́ lọ bí sẹ́ macaroni mọ́ lọ bí sẹ́ ya abẹ̀ní agbọ́n. bẹ́ẹ̀ ni dáhùn bí ọba sọ tiẹ̀ tán so ti délẹ̀ bọ̀dá mi ẹ̀ sọ̀rọ̀ ni kí ló fẹ́ kí n sọ o ò tí fi òun sọ̀rọ̀ lọ ni o ò fi kọ́ máàsì kò sí full stop mbẹ̀ igbó lọ́fẹ́ ti wọlé ó kẹ́ ẹ̀sùn nǹkan tẹ́ bá fẹ́ bọ̀dá mi ó dáa jọ́ kan ni màá fún yín ẹ̀yin sì ni mo fún send account number ẹ kú ọwọ́ nígbà má dé wàláhì tàláhì ó kú ti dèrò ọ̀run lónìí. iṣẹ́ owó àjọ mi tí mo package last kó tó di pé iṣẹ́ tó bá mi ṣe last nìyẹn ní yíà yìí bóyá yíà yóò dà pé yíà yìí náà January yìí iṣẹ́ tó bá mi ṣe last nìyẹn. ó wá ń sọ fún mi mo ní Qudri yé báyìí ni ọmọ yìí ni o kò sí sọ́kàn mi ò fẹ́ mọ̀ pé ẹnìkan tí kọ́kọ́ bá mi sọ̀rọ̀ wọ́n ti ní iye kan ní wọ́n ti wá gbọ́dọ̀ mi wọlé
ó ní bọ̀dá mi ọ̀nà tí màá bá fi gbowó màá wá ṣe lọ́fẹ̀ẹ́. Mo ní kò sí ọ máa bọ̀ wá ṣe lọ́fẹ̀ẹ́. Qudri wà, Adébọ́ọ̀kì wà láyé, Bùkọ́lá Adéníyì ń bẹ láyé kò tí kò ló direct, tó sì wà ńbẹ̀, àtòrí bẹ́ẹ̀ wà ńbẹ̀. Èmi ni mo bá gbogbo wọn sọ̀rọ̀, gbogbo wọn pátá tí mo dẹ̀ dárúkọ kò sẹ́ni kankan tó ta mi lẹ́nu. Tó sì iye tí ń fún ọ rè, àtòrí bẹ́ẹ̀ wù bàbá, iye tí ń fún yín rè. Gbogbo kálukú wa àṣegbé òsì wà láì àṣepamọ́ ló wà. Nítorí kọ́kọ́ bá mi lọ́kàn jẹ́ pá níjọ́ kú Qudri nìyẹn. Ọmọ yìí dẹ̀ ṣe dáadáa nínú ayé, kò dẹ̀ jẹ́ dájí nínú dáadáa tó ṣe. Ọlọ́run wọ́n láà tó fi jọ́lọ́run tó bá yẹ pé tòótọ́ ńlọ ba ìsan ní ọ́. Ọlọ́run bá mi fi ẹ̀san àwọn ìwà rẹ̀ tó hù láyé yìí, bá mi fi ṣàforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ fún un, torí pé ẹlẹ́ṣẹ̀ ni, ẹlẹ́ṣẹ̀ làwa tá à ń ṣe prayer fún. Bá mi ṣàánú ẹ̀. Wọ́n náà yẹra rẹ̀ wò. Ìjọ́ tí Qudri wá kú, gbogbo àgbáńlá ayé wọ́n mọ̀ pé Qudri kú torí pé àgbọ́jú bánù ní kú ẹ̀. Yàtọ̀ fún pé àwọn fans ikú ẹ̀mí orílẹ̀-èdè Nàìjíríà, nínú àwa tá a wá jọ sọ pé a súnmọ́, àwa mélòó la present ń bẹ. Present wa yẹn kó ló máa jí òkú ẹ̀ o. Ọdún náà ọ̀tọ̀ ní ojú tí kálukú fi máa ń wò. Ẹlòmíì lè máa wò wá bí aláìdá wípé kò sí lágbájá ńbẹ̀, kò sí tàmọ̀dún ńbẹ̀. Àwọn kan bẹ tó pé tán bá ti kúrò níbi tí wọ́n wà, tí wọ́n bá wá nǹkan ó bàjẹ́, tí wọn ò dẹ̀ fẹ́ kó ẹgbẹ́ tó ti bàjẹ́ yọ̀bà ń tọ́ da jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ wa ni ò gbọ́ nígbà tí Qudri sick, torí at least sickness ẹ̀ bíi 6, 7, 8 days ni kó tó di pọ́ lọ́jọ́ rí. Ọ̀pọ̀lọpọ̀ wa gbọ́, èbí wà nù ẹni tí ò gbọ́. Àwọn tó gbọ́ wọn rí pé àbúrò rẹ̀ ni wọ́n ń pè, ìyẹn Òjó, last born àwọn òbí ẹ̀. So torí pé tí nǹkan bá ṣẹlẹ̀ ọ̀tọ̀ ní oríṣiríṣi lẹ máa gbọ́. Àwọn mílẹ̀ máa gbé wọn ẹ̀ mójútó ra wọn, nígbà wọn bá kú tán wọn máa ṣe afẹ́fẹ́ yẹ̀yẹ́ wèrè kí, tàbí kán máa dáwó fúnra wọn, kán máa tọrọ owó fúnra wọn. Ọlọ́run gbé gbogbo ọ̀rọ̀ Qudri, Ọlọ́run gbé gbàbẹ̀. Ṣùgbọ́n ìwọ tó o bá lò súnmọ́ Qudri, tó o jẹ́ èèyàn Qudri, tí Qudri ṣe dáadáa fún ọ, tó o bá fẹ́ san dáadáa yẹn tó o rí san fún lójú ayé, tó o wá fẹ́ ṣe lẹ́yìn ikú ẹ̀, mọ̀nà tó gbégbá ọ, tó o fi ní ṣe sí àárí mi bí mo ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi, tó o fi ní ṣe àṣehàn. Ìwọ tó o bá tó wá fẹ́ sẹ̀sùn oore fún Qudri, tó o bá fẹ́ ṣe ní tí mo fẹ́ ṣe yọ, Ọlọ́run kúkú rí mi, kéèyàn náà rí ọ. Mo kọ́kọ́ bá Qudri dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí pé Qudri ní ẹbí gidi. Qudri wá láti ìlú gidi, Qudri dá ní ìlú rẹ̀ sì fìfẹ́ hàn sí. Ó tó wá ní ẹbí tó ṣe é gbé hàn. Tí máa sọ pé bí rẹ̀ dá, wọ́n dá níwà, Ọlọ́run wá tún gbàdúrà wọn. Qudri lè jẹ́ olú nínú ẹbí ẹ̀, Qudri kọ́ ni best olówó nínú ẹbí rẹ̀ níwọ̀nba tó nìyẹn. Àìmọye ìgbà tí Qudri ti lówó mọ́tò tí ò lo mọ́tò, tí Qudri tí ó mọ̀ gọ̀kadà. Àìmọye ìgbà ni mo dì sọ́bẹ̀ Qudri, ẹnìkan ló jẹ́ kí n mọ̀ pé Qudri tó ra mọ́tò. Ẹni yẹn bá kó fóònù ẹ̀ lọ ni, ó wà ní àwo kan wọlé, ó bá rí owó. Qudri bá Qudri sọ̀rọ̀, Qudri ó ti ẹ̀kọ́ mọ́ ra mọ́tò, ní Qudri gbọ́ wọ́n lò lówó lọ, ra mọ́tò, kí ni sí ọ́? Ayé yìí ogun. Tètò sọ̀rọ̀ àrẹ́dá lówó ẹ̀sìn mọ́ ẹ̀sìn bọ̀dá mi ṣe bẹ́yìn ni, a máa gbé ti yín kí. Life is simple. Wàláhì tàláhì. Kò sí tọ́jọ́ lọ ra mọ́tò. Níjọ́ la fẹ́ máa lo nose mask kídì, ló fi lọ ra mọ́tò white tó kọ́kọ́ ra yìí. Ó dẹ̀ sì sẹ́ndẹ̀ sí mi, bọ̀dá mi tó ń tẹ́ni àṣẹ àti ṣé ó pa ó dẹ̀ sẹ́ndẹ̀ sí mi. Dẹ̀dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lórí ẹ̀. Abájọ́ ń lọ bìkan máa gbà kí lọ́wọ́ ẹ̀. Níjọ́ tí ìwà ìbá wọ ìwà máa wà ní mọ́tò tí ìwà ìbá ráyè ìjọ yẹn máa gbà kí àjọsìn lọ. Qudri níye ìgbà tó ń gbàṣẹ́ fún mi. Irú iṣẹ́ tèmi ń gbà fún kọ́ ní gbà fún mi o. Sẹ́yìn pé sẹ́yìn wá bá mi ràn wọ́n lọ́wọ́ ni. Ṣùgbọ́n bọ̀dá mi, ABMC kan wà o, a máa lọ o, mo ti bá yín gbowó o, oyin kankan Qudri, mọ́ fọ́ọ̀sì mi léèyàn lórí. Ẹni tó bá rí mi tó fẹ́ lò mí jẹ́ kó lò mí. Ẹni tó bá lòun ò rí mi fi mí lẹ̀.
no rárá o èmi sọ fún ọ bọ̀dé mi kan máa ṣe o mi kan máa ṣe sí àjọ máa ṣe ni o bọ̀dá mi ti gbà owó ẹsẹ̀ dà kan nọ́mbà 200 wọ́n ní fún yín o 150 wọ́n ní fún yín o. nínú ayé Qudri ọmọ Oyèbánjí Ọlọ́run dákun bá mi pa ṣiṣẹ́ rẹ̀ kí ni wọ́n fẹ́ sọ nípa tèmi tí mo bá kú tán gbogbo ilé ìgbọ́n sọ yìí ṣé mo fẹ́ fi gbà nǹkan lọ́wọ́ fámìlì rẹ̀ èmi ò fi gbà bó ṣe rí ni bí Qudri ṣe rí inú ayé ni ìwọ náà wá yẹra rẹ o èèyàn mélòó ló tara rẹ sórí ire látijọ́ tó ti lóko tó ní látijọ́ tó ti ń jẹ́ èèyàn bọ̀ nínú ayé látijọ́ tó ti kó ohun tó kójọ nínú ayé èèyàn mélòó ló ràn lọ́wọ́ rí èèyàn mélòó ló tara rẹ dìde rí not only artist musician ni ẹni oníṣòwò ni ẹni ọ̀gá iléeṣẹ́ ni ọ́ ni èèyàn mélòó ló tara rẹ ṣubú èèyàn mélòó ló tara rẹ dìde. ilé tí Qudri ṣe là ń sọ lójú ẹ̀yìn o tí ọba tí ìkú alẹ̀ má sọ síta ó ti kú tán sí à ń sọ tá a bá sọ àbòsí lásì ṣùgbọ́n jọ mí lójú tó bá ń kà nínú wọn nínú ẹbí wọn ló àwọn ọmọ tí ìyá àti bàbá ẹ̀ bí ìyá ẹ̀ pé ọdún kan ó ṣe díẹ̀ ní Qudri náà kù nígbà wọn ń sọ ọdún kan ìyá wọn Qudri send owó ilé tí mò ń gbé lé nìyí tí mò ń gbé abẹ́ rẹ̀ tí mò ń ṣe òkè rẹ̀ lọ ibi tí mo ṣe dé yẹn Qudri ló push mi débẹ̀ kò sí pé fún mi lówó ṣùgbọ́n ló push mi bàbá mi ẹni tí ó bá kọ́lé láyé kìnnì kan ṣe àti Àbẹ̀ní Agbọ́n wọ́n ṣe kìnnì kan ìyá kìnnì kan ó ṣe kìnnì kan èmi náà ṣe kìnnì kan ọ̀yà bàbá mi àìlọ́ ilédùn kọ́ blọ́ọ̀kì 10 blọ́ọ̀kì 11 blọ́ọ̀kì 12 kì í ṣe ọ̀rẹ́ àríre bá ní jẹ́ àgbọ̀n sáré wúriwúri tá a bá kà nínú ọmọ ìyá ẹ̀ ní ọmọ bàbá ẹ̀ wọ́n máa ń ka olówó bóyá 8 ní wọ́n àbí 9 bó wá bí mi wọ́n á kà bí nọ́mbà 5 lọ wá kò sí ètò Ọlọ́run gbàdúrà rẹ̀ Ọlọ́run gbàdúrà wọn ṣùgbọ́n bọ́lá ṣe wá gbàdúrà àwọn tó wọ́n gbà fún Qudri wọ́n rí bíi pé gold ni nínú ilé àwọn wọ́n dẹ́ fìfẹ́ hàn sí tó jẹ́ mi ọmọ rẹ̀ ìgbà tí màmá Qudri sick ó tẹ̀ mẹ́ta tí mo lọ wọ́n lọ hospital Ladisson hospital àwọn ẹbí ẹ̀ wọ́n á ń ṣe sí mi bígbé pé mi gangan ni Qudri tí wọ́n bá dá ń lé ẹ̀ ló tó bá mọ̀ rẹ̀ délé wọ́n fún latitude o gbogbo wọn dẹ̀ dùn wám wọn dúró ti yẹ lẹ́wà níjọ́ tí yọ lọ́wọ́ jáde lọ hospital àdébẹ̀ dájọ́ pé wọ́n lọlé so ẹbí dáadáa lẹ bí ẹ wọ́n expect nǹkan kan lórí òkú Qudri ìwọ tó bá wá fẹ́ ṣe nǹkan kan lórí òkú rẹ̀ bóyá o fẹ́ fi ṣẹ̀san oore torí mo gbọ́ pọ́n láwọn kan wọ́n náà organize program fún lẹ́kọ̀ọ́ accepted but tẹ́ fẹ́ fi ṣe kíláàsì kí ni àníyàn yín kí ni àníyàn yín lórí tẹ program tẹ organize wọ́n lè fẹ́ ṣe candle night accepted mi lè sọ pé mi faramọ́ because èmi kọ́ ni bàbá ẹ̀ èmi kọ́ lẹ bí ẹ̀ ọ̀rẹ́ rẹ̀ lèmi lẹ́nu iṣẹ́ ṣùgbọ́n àwọn nǹkan kan bẹ tá à ń ṣe nígbà tójú dúdú pé ojú ti là ẹ̀sìn ti dé kò papọ̀ mọ́ra wọn tí wọ́n bá jẹ́ oníṣẹ̀ṣe tí wọ́n bá fẹ́ sìnkú ẹ̀ wọ́n á sí nílànà ṣẹ̀ṣe tí wọ́n bá jẹ́ mùsùlùmí tí wọ́n bá fẹ́ sìnkú ẹ̀ wọ́n á sí nílànà Islam tí wọ́n bá jẹ́ kìrìsìtẹ́nì tó bá kú wọ́n á sí nílànà kìrìsìtẹ́nì. iṣẹ́ tá à ń ṣe iṣẹ́ ayé ni bọ̀ kì í ṣe iṣẹ́ ẹgbẹ́ pé aláwo kan kọ̀rọ̀ tàbá ní nǹkan kan tó jẹ́ hidden agenda èmi ò mọ bóyá tíátà bí wọ́n á wà tán tó ń ṣe ń kọ̀rọ̀ ṣùgbọ́n tíátà a4 app tèmi máa yín ṣe yìí èmi ò rò pé mú mi wọlé awo kan rí tàbí mú mi wọlé ìgbàlẹ̀ kan rí tàbí mú mi wọ ibì kan rí tí wọ́n demarcate lọ́tọ̀. tó fi jẹ́ pé dandan téèyàn bá kú a gbọ́dọ̀ tàn kándù lẹ̀ wọ́n láwọn fi bu ẹ̀yẹ fún nígbà tá a gbọ́njú tán láwọn fi ń ṣe nìyẹn àwọn mìíràn pé ẹ kókò ọmọ àwọn fi yẹsẹ̀ rẹ̀ kúrò láàrin ojú dúdú ni àìmọ̀kànmọ̀kàn ni ẹ̀sìn ti dé kádà àwọn kankan mọ̀ kì í ṣàṣà Yorùbá ẹ má sì mí gbọ́ kò sí nínú àṣà Yorùbá inú mi dùn pé àwọn tó ń gbé àṣà lọ́wọ́ lénìí làwọn oníṣẹ̀ṣe náà gbé àṣà Yorùbá àṣà ìbílẹ̀ náà gbé lọ́wọ́ jù lénìí tí èèyàn kan ò ní kúnsìn kí wọ́n wá pé wọ́n tan kándù lọ́wọ́ wọ́n ń pò yìgì èmi ò pẹ́ ṣiṣẹ́ o ṣùgbọ́n àníyàn wò lè fẹ́ fi ṣe sẹ́ǹsì nítorí ara yín ni àbẹ́ǹṣe nítorí Qudri àbẹ́ǹṣe nítorí ẹbí ẹ̀ ìrìn àjò owó lẹ́rìn dọ́dọ̀ àwọn ẹbí ẹ̀
ẹ jẹ́ kí gbogbo wa ṣe gbogbo tá a bá fẹ́ ṣe ilá abilà ìwà rọ̀ sí i. Mo fi ní ẹni tó bá fẹ́ ṣe nǹkan kọ̀rọ̀ tó bá ṣe pọ́lọ́run rí kó jẹ́ káwọn èèyàn náà rí o. Ìwọ tó bá dẹ̀ fẹ́ ṣe nǹkan mọ́ ṣe láṣẹ hàn, mọ́ ṣe ní sí àárí mi, mọ́ ṣe ní kí wọ́n sá pé mi mọ̀ bẹ́ẹ̀ tó wà nílẹ̀ for now. Bí Qudri ṣe lò gbésí ayé ẹ̀ sọ́dọ̀ mi sáàrin òṣèré ni mo sọ yẹn. Gbangba ni mo ti ń sọ ẹ̀. Qudri bá fún mi awẹ́lẹ́wà ó bá ṣe dáadáa, ọmọ ìlú ni wọ́n, tẹ̀gbọ́ntàbúrò ni wọ́n jọ múra wọn. Wọ́n jọ grow ara wọn up. Qudri bá apá ṣe, wọ́n jọ ṣe bí ọ̀rẹ́. Àyìndé Ọ̀gọ̀ Qudri bá ṣe. Wálé Razak director wa nìbàdàn tó pé a lè má pàdé níbẹ̀. Tìpín tá a bá rí ra nígbà tí Qudri bá ti rí ra ti pé a pàdé níbẹ̀ bọ́ṣẹ̀ kan lóṣù. Ó bá ṣe. Kálukú ló ní àǹfààní tó jẹ lára rẹ̀ àwọn tí mo kà lẹ̀, including Tosin Ọláníyan. Tosin Ọláníyan ó fẹ́ràn Qudri náà fẹ́ràn ẹ̀ débi pé tí Qudri bá ti dé location báyìí tí Tosin bá ti pé stress wà lójú ẹ̀ òun ló máa gbá kí mọ́tò ẹ̀ òun ni ó mọ̀ gbé lò tẹ́ni ó mọ̀ gbé bọ̀. Ìràwọ̀ ni Tosin kì í ṣẹni tí wọ́n ń fọwọ́ rọ́ sẹ́yìn. Bọ̀ tó sọ̀rẹ́ndà rẹ̀ fún Qudri bí gbogbo àná ṣe máa ń ṣe sí nìyẹn torí kó dá sí wa, including Basira Abẹ́rẹ́, Bíọ́lá Fowóṣeré, Àgbàyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àti Tèmi Tosin, Dùnmọ́mi Olóṣòláàfin, Mọ́bọ́lá wa, gbogbo wa bẹ́ẹ̀ yẹn lọ́yọ̀ state. Ìhà tó kọ sí wa ìlà wa náà kọ sí. Kì í ṣe pé bó ṣe ṣẹlẹ̀ tí gbogbo wa sáré drop tá a kúrò location tá a lọ tá a wà tí kálukú pátì tá a kọrí síbẹ̀. Ẹni tí ń bọ̀ lọ́nà tí mọ́tò ẹ̀ bàjẹ́ tí ó lè débẹ̀ lálẹ́ ọjọ́ òun láàárọ̀ ọjọ́ kejì ó ti débẹ̀. Kódà wa ti parí a ti ń bọ̀ ká tó pàdé Tosin. A ti parí ẹja dúró ká gbọ́ program nínú ló máa débẹ̀. Tẹ̀mí ẹkún ó dẹ̀ rí pé òun débẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ náà ló súnmọ́ ìjà wa náà lọ tó sì pé àǹfààní àti débẹ̀ kò sí. Ìyẹn ò mí pé wọ́n jọ ta Qudri, ìyẹn ò mí pé wọ́n mọ̀ pa kú Qudri, ìyẹn ò mí pé wọn ò fẹ́ràn Qudri. Ẹ má jẹ́ ká fojú bẹ́ẹ̀ wò. Àníyàn kálukú sí ń tó ṣẹlẹ̀ Ọlọ́run fi dá lẹ́jọ́ èyí tí mọ́mọ́ nù yẹn. Àìmọye ọ̀pọ̀lọpọ̀ tá a parí program sẹ́ra mo ṣe kúrò lájà ni ó dọ̀pù mú mi ni mo ṣe kúrò ní owó dèdí ìrókò ni mo ṣe sígbà ni mo ṣe ṣàwó ni. Then àwọn kan ní àwọn rò pé wọ́n ti sí ńlá àná torí pé ọ̀pọ̀lọpọ̀ fídíò kan táwọn èèyàn gé tó ń gbókù kan kí àwọn ibi tí wọ́n ti rókù yẹn bóyá òkú pirate copy ni pé àwọn rò pé wọ́n ti sí ńlá tàná ni so àwọn wàá mú báwọn ṣe lè rìn tó ń contact wa nígbà wọn padà rí posting. Ṣùgbọ́n gbogbo ìwọ tó lórí ọ̀fẹ́ tó láǹfààní tí Qudri dá sí ọ tó mọ̀ dáadáa tó ṣoore kan tàbí méjì fún ẹ tó wá dúndò pé òkè nígbà wọn bá post àwọn apá tí wọn post àwọn Bíọ́lá ènìwọ́ ṣẹ̀ṣẹ̀ bá wọn repost tá a bá lọ ọjọ́ náà lọ́hùn kí ni gist of our post tá a bá lọ kí ni BBC Yorùbá gbé wọn á búlì gbogbo wa papọ̀ ṣé tí wọ́n bá búlì wa sórí péjì wọn ṣé wàá repost búlì yẹn ò ní repost yẹn ìdí nìyẹn tó fi gbọ́dọ̀ ṣe tọ́tọ́ lásìkò tó yẹ. So gbogbo ijú ẹ̀yin tẹ́ bá fẹ́ máa organize artist night ni o artist day ni o prayer ni o nǹkan kan ni o èmi ò ní kẹ́ ẹ má ṣe o ṣùgbọ́n ẹ rò pé n tí mo fẹ́ ṣe yìí ṣe dáadáa ní ṣé nǹkan tẹ́mi náà lè gbàdúrà kí wọ́n ṣe tí n bá kú ni. Then ṣé mo fẹ́ ṣe torí ara mi ni àbí mo fẹ́ ṣe nítorí Qudri? Tí pọ̀pọ̀lọpọ̀ wa àìṣe nǹkan torí Ọlọ́run torí owó ni. Àwọn ẹbí Qudri òsì rẹ nìkan pé ọmọ ìgbowó fọmọ àwọn o tó o bá mọ̀ wípé ọjẹ Qudri ní nǹkan kì í ṣe pé mo yáwó lọ́ọ̀ tàbí mo ṣe kankan o. Qudri pé inú ayé astagfirullah kò sẹ́ni tó pé tán o ṣùgbọ́n nínú pípé rẹ̀ nínú ayé ni wípé
Ọlọ́run ò sọ di rádaràda kó tó kú, ìràwọ̀ rẹ̀ ò tán kó tó kú. Kì í ṣe pé ń gbé kiri wọ́n ń tọrọ owó fún un, wọ́n fẹ́ tọ́jú ẹ̀. Ìdí tí mo fi ní Ọlọ́run dá pé nìyẹn. Nínú oore tí Qudri ṣe nínú ayé, nígbà tí màmá ẹ̀ pọ́dún kan, àwọn ẹbí rẹ̀ testify sí, ó tó ń tẹ́bí mi ọ sọ pé àwa la dáwé sí é. Qudri ló gbé owó kalẹ̀ pé ẹ bá mi gbẹ́ kànga àgbàlódé, kànga dẹ̀rọ àgbàlódé, ẹ bá mi gbẹ́ lórúkọ màámi. Ọmọ tọ́lọ́run yọ̀ǹda fún, ó ní àwọn arrangement kan tó ti ṣe lẹ̀ fún wọn lórí ìrìn àjò táyé òfin ní wọn lára, tó dọ̀ bó fi ní mú wọn nú ayé. Sọ́tọ̀ gbogbo tẹ́ pàṣẹ, gbogbo bí ogun tẹ́ fẹ́ bá ṣe náà. Allahu Akbar, ó ti ṣe púpọ̀ nú ìrìn àjò ayé ẹ̀. 2024 láwà ẹ̀, tọ́dún yóò fi kolẹ̀, fíìmù tí Qudri wà ń bẹ, wọ́n lè rìlíìsì ẹ̀ tán. So gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe inkíhun lẹ́yìn ikú ẹ̀, èmi rọ̀ yín o, ẹ ronú sí tẹ́ fẹ́ ṣe. Ṣé fẹ́ ṣe torí t'Ọlọ́run àtànábì ni? Ẹ má ṣe gbogbo nǹkan tẹ́ bá mọ̀ pé ẹ lè ṣe tó tún lè máa dá ẹ̀ṣẹ̀ sí lọ́rùn, tàbí tẹ́ ẹ bá máa ṣe tí wọ́n fi wá máa kó gbogbo àwọn artist pọ̀ pé ebúkú wọ́n ń fi kinní ṣe kinní kan, wọ́n ń fi kinní kan ṣe kinní kan, tí n bá gbọ́ pé ẹ má jòkó mi ò sí mẹ́ o. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ bá mọ̀ pé ọ̀dà o, a fẹ́ gádà nǹkan jọ, a fẹ́ kó fún àwọn ẹbí ẹ̀, a mọ̀ pé wọ́n tó táwọn ìsáré bí pa, ṣùgbọ́n gẹ́gẹ́ bí àti Qudri kọ sí wa, a fẹ́ ṣe báyìí. Ok, mosque tó ti ń kírun, nǹkan báyìí làwa fẹ́ ṣe síbẹ̀. Sàrà báyìí, nǹkan báyìí la fẹ́ pín fáwọn èèyàn bí Ramadan ṣe ń bọ̀ on behalf of Qudri. Gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá ti kọjá bẹ́ẹ̀, èmi ò support to me o. Ẹ bá ní agídí tálíkà ni, ẹ bá ní olówó lọ́ni, wà láti inú. Ẹ̀dá Ọlọ́run kan rán mi ní tí mo sọ yìí o, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìrìn àjò Qudri nínú ayé àtàwọn nǹkan tí mo mọ̀, ikú èsè ń tọ́ dáa ká máa fi yọra wa pọ̀ yẹ pé ikú yẹ lágbájá, ikú yẹ ń tòótọ́ o, torí pé in fact alhamdulillah. Ṣé wá rí gbogbo ẹ̀yin tẹ́ ń gbìyànjú láti fi ikú Qudri láti fi worúkọ tàbí láti fi boost page yín, ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Àwọn ẹbí tó bí Qudri, ẹbí tó nígbàgbọ́ ni wọ́n, tọ́ dẹ̀ ní ìmọ̀ ni, wọ́n ti gbà fọlọ́ pé kádàrá Allahu haqqa Qudri, pé bá a ṣe kádàrá pé Qudri máa rìnrìn àjò ẹ̀ lórí. Ẹ má sọ ikú Qudri ju di bí ikú Mohbad o, ẹ fi mọ́ ń bẹ̀, torí pé ikú yẹn mú fura dání, ẹ máa rìnrìn lórí ẹ̀, or else tẹ́ bá wá ní tangible evidence. Ṣùgbọ́n pé torí pé kán lè rí mi, Iyabo Òjó ni o, kinní kan ni o, kí ni tẹ́ ń wá kiri, kí la jọ sọnù tàjọ ń wá. Olókùn sòkú abídógún kéèpẹ̀, èèyàn alára lára òru, ẹ ló kó àìsàn, ó kó àìwo. Qudri sick, wọ́n treat ẹ̀, àìsàn láríwò, kò sẹ́ni tó rí tọlọ́jọ́ wò. Gbogbo pé ok, ṣe àwọn dókítà tó sọ pé àìsàn tó ń ṣe pé àìsàn travel ni, pé kò ń ṣe àìsàn Nàìjíríà, ṣé ká tó máa treat yẹn? Ó ti kú, ẹ jẹ́ kó ọmọ ọlọ́mọ forí lé òṣùkà. Ẹyọ kan tèmi mọ̀ ni pé tó bá ṣe pé kú ayé ni, kó ń tọ̀ wọn ọmọ kù mọ́, èmi mọ̀ pé bó náà bá bí gba ọmọ kò ní kú kan, wọn sì ní sín, kò sì ní kú bí aṣọ ẹ̀ wà. Ṣùgbọ́n gbàgbọ́ mi ni pé ikú àtọ̀dọ̀ Ọlọ́run ni, torí tá a bá máa fẹ́ ọkàn yẹn kàn, wọ́n lè pè kí ló tí wàhálà rẹ̀ pọ̀ lórí pé nísàntẹ́ mímọ̀ pé ikú àtọ̀dọ̀ Ọlọ́run, ikú àtọ̀dọ̀ Ọlọ́run, ìmọ̀ni táwọn ẹbí ẹ̀ ní làwọn náà jọ tẹ̀lé. Wọn àtẹnìkan búra wọn àtẹnìkan já, ṣé wọn ti mọ̀ pé sẹ́ẹ̀kì ìbú ni Qudri ń ṣe, àmìyàn tí ó bù, ṣé wọn torí èèyàn pa ni? Tí èèyàn bá pààyàn, ẹ jẹ́ ká gbà pé Ọlọ́run ló fún lágbára, Ọlọ́run náà ló pa. So ọ̀rọ̀ Iyabo Òjó ni ẹnìkan ni láàkàn fi ń ṣe ẹ̀yin blogger wa, ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o, ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Kí
kí Qudri tó kú àìmọye ọ̀dọ́ tó kú, lẹ́nu ọjọ́ Qudri kú àìmọye ọ̀dọ́ tó kú, lẹ́yìn tí Qudri kú tán àìmọye ọ̀dọ́ tó ti tó kú. Ọlọ́run ló tó mẹ́ni tí ó tó kú kílé ò tó sú lónìí. Àwa gan tá a jókòó yìí tá à ń sọ̀rọ̀ yìí, tá a bá dilẹ̀ sùn ságbára wa ni tá a bá dilẹ̀ sùn tán tá a bá tún fẹ́ dilẹ̀ mọ́ ságbára wa ni. Ọlọ́run kápá ká dilẹ̀ sùn ká má dilẹ̀ mọ́, ẹnìkan kò lè dá wa dúró. Tá a bá fẹ́ kú ẹnì kankan kó sì pa wá tá a bá kú, wàláhì a kú fọ́lọ́ ni, a kú jẹ́jẹ́ wa ni. Everybody to me o, nítorí o pè mí o lè pè mí lálákatá tí ẹ̀sìn, nítorí o pè mí, èmi ò ní gbàgbọ́ tó gbé mi ìbá ti yàn jẹ́, àwọn òbí mi ò bá ti yàn jẹ́, tó mi ìdẹ̀ pààyàn lẹ́kún, mi gbèrò pé máa pààyàn parí. Àdúrà kan tó wọ́n gbà ni pé kọ́lọ́ mọ́ jẹ́ kẹ́ da ẹgbẹ́ mi kọ́ tara mi sórí ibú, torí tó bá fẹ́ tara mi sórí ibú ìlú ó pa mí, tí wọ́n fi máa sọ pé ìwọ lọ pa mí, ìwọ kọ́ pa mí, ọkàn fẹ́ tara mi sórí ibú ni. Kọ́ pa mí physically, kó fògùn pa mí, wàláhì ìwọ kọ́ pa mí, ọkàn fẹ́ tara mi, ó fẹ́ tibẹ̀ sórí ibú ni. So ẹ̀yin blogger ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, àwọn nǹkan tẹ́ ẹ lè gbé pọ̀ láti lè fi achieve aim yín. So ọ̀rọ̀ kú Qudri no ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́, kí ló dá Iyabo Òjó àti Qudri pọ̀? Gbogbo nǹkan tí ò jọra wọn kí ló ta máa fi ń wéra wọn ná. In fact, I'm sorry for everybody. Gbogbo ẹ̀yin wọn kírun sí la, wọn kírun sí la, wọn ò sí ní dáadáa, oyún ẹrú ṣe wà mọ́ dẹjọba títí wọ̀fà mọ́ dọ́rùn. First video tí mo kọ́kọ́ ṣe lálẹ́jọ́ tí Qudri kú, tá a máa sin tó kọ̀la, mo sọ fún yín pé wọ́n ti kírun sí lára láti hospital already, tán ti wẹ̀ níwẹ̀ mùsùlùmí, tán ti kírun sí lára kó tó rí pa save ẹ̀ pé òkè ẹjọ́ ẹ jẹ́ kó dọ̀la kan tó sí. Wọ́n dẹ̀ tún gbé lọ feed, wọ́n fẹ́ kírun sí lára, àti sàlùwàlá gbogbo àti sàlùwàlá, ọ̀pọ̀ èèyàn tí kálukú àwọn èèyàn bí àwọn blogger náà ni tí kálukú sáà ń na fóònù òkè, wọ́n fẹ́ yà, wọ́n fẹ́ record, wọ́n fìfẹ́ hàn sí, wọ́n fẹ́ dùn ọkàn hàn sí. Èmi ò jẹ́ kémi ó lè sọ pàtó pé bóyá ń jọ yẹn wọ́n kì tàbí wọ́n kì, ṣùgbọ́n irun nígbà tá a ti bi àwọn tán jẹ́ ẹlẹ́sìn tán gbé ìdájọ́ ẹ̀sìn Islam dání, irun tá a ti kí fún yẹn ní hospital yẹn tán ti tó sáfù, tán ti sàlùwàlá tán tó sáfù, tán kí wọn yẹn bó ṣe kàn kí wọ́n ló ti cover. A mọ̀ rí nǹkan o. Anyway, wọ́n ń gbèrò láti ṣe 8 days prayer lélẹ̀ tó máa wáyé ní ọjọ́ Saturday on the 6th. Ṣùgbọ́n tèmi bá ti gbọ́ lẹ́nu àwọn ẹbí ẹ̀ wípé ní ọjọ́ kẹfà wọ́n á ṣe prayer, tó bá ṣe pé just association kan tàbí àwọn group kan náà kan organize, possibility wà kémi máa lọ, káwọn kọ̀ọ̀kan tó dẹ̀ súnmọ́ Qudri látọ̀dọ̀ mi náà máa lọ. Ṣùgbọ́n tó wáyé pé àwọn ẹbí ẹ̀ náà ní òkè o, wọ́n fẹ́ organize prayer fún àfáà, wọ́n fẹ́ ṣàdúrà fún gẹ́gẹ́ bí òkú mùsùlùmí, torí òkú ọ̀fọ̀ ni ó dẹ̀ ní bàbá, kì í ṣe ibi tá a lè jókòó kan tẹ́tẹ́rẹ́ kan tá a máa rìn wìn táwọn kan máa gbé ẹ̀lókín lẹ́rí sí kí Qudri ẹnìkan mọ̀ interview tí ọba yẹ o. So a jẹ́ pé èmi á post ẹ̀ to my side, èmi á post ẹ̀ 8 days wọ́n fẹ́ ṣe prayer fún, wọ́n ti ṣe prayer fún ní ìjọ tó pé 3 days already. So táwọn ẹbí ẹ̀ tán bá agree pé àwọn fẹ́ ṣe prayer fún, ókè o, ẹ̀yin kọ̀ọ̀kan tẹ́ súnmọ́ ẹ wá. So kéèsì rẹ̀ ṣe tá a lè máa pa tẹ́rẹ́rẹ́rẹ́, tá a máa jókòó, tá a máa wín ṣe wìndìnwìndìnwìndìn. So ẹ̀yin tẹ́ bá ní lọ́kàn, ẹ máa ní lọ́kàn fúnra yín o. Kọ́ máa jẹ́ pé ìrìn rẹ̀ tún máa gbé rúmọ̀sì kí pé wọ́n ń ṣe program fún ẹnìkan ò wá, èmi o, I'm not coming, èmi ò ní wá o. That is me.